ní agbára jù. Yes! All about Naija top gig for that beautifully, for that legendary musician King Tunde Samson. Tunde Samson is like a brother to me. He's my colleague. We are in the same industry, music industry. He's a very, very humble person. How do you feel? Are you enjoying yourself? In fact, inú mi dùn. Mi ò tí mọ bára mi, ara mi sì ṣe ń gbọ̀n pàápàá. Torí gbogbo nǹkan tí mo rí gan-an. Àǹtí mi ò ṣe nínú ẹ̀yọ̀ balógun o, Ìjẹ̀ṣà tó kú bóra ti kàkà lójú òkú. Òkú àdó ti Túndé mi Samson, òkú àtìlẹ́yìn mi. Ọlọ́lá. President. You know, Tunde Samson is a boss. SOJ is a boss. To celebrate my boss, my brother, an icon of music, juju music, Tunde Samson. Ìgbà tí mo dé bí báyìí, mo rí pé ó wà well packaged and everything. Actually no, kò yà mí lẹ́nu because Brasodi anytime wọ́n ti package báyìí, ó máa ń. Ètò yìí lónìí, ètò tó jaburata, tó gbáskì, tó jẹ́skì, wá ti máa mọ̀. Má wà torí pé nígbà tá a wà ní ayé ńgbà yẹn, èmi àti Tunde Samson lájọ wà ní level tájọ ń shake juju music world gan. Ẹyọ ló lè kó o, òròbí máa lò ó lóṣogbo. Olùsọjí o.